ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا بيا بكالو توبيغا بيا باتوبي اديو توبي بابا لاكبي جامي مالجا imagana lobu beiga bacalo tobiga بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن نهج مسلكه إلى يوم الدين آمين. ọkọ ìyàwó afáwa Aljamali ọkọ ìyàwó dà afáwa Aljamali ẹ bá ń pè ọkọ ìyàwó àti ìyàwó níṣẹ́jú kan ọkọ ìyàwó àti ìyàwó dà ẹ dákun ẹ bá ń fún ìyàwó láàyè yóò padà ya fọ́tò òun dáadáa ẹ bá ń fún alága méjì ìyàwó dà adá ọpẹ́ fún Ọlọ́run. alhamdulillahi. àfi Ọlọ́run kí anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ọlọ́run kó wọlé anabi gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n jẹ́ adá Ọlọ́run àtànẹ́bì mọ̀ àlékún kí Ọlọ́run àlékún kí Ọlọ́run Ọlọ́run bá a ṣe fún gbogbo wọn. jazallahu bil khairati anna aimatan. afalukumanu. lana nakolu Qur'ana asiban wa zalizala. Sheikh Aljamali ọkọ ìyàwó akínyìn kú oríire. alhamdulillah. Sayyida Tawakkaltu ìyàwó tòní akínyìn kú oríire. alhamdulillah. oríire tẹ́ ẹ ṣe lónìí àṣedalẹ́ ni ó jẹ́ Ọlọ́run níjó dorí ibú. amina ya Allahu. bámi àgbà ní ẹ fún òkì kalẹ̀ yín bàbá àgbà láyẹ̀ lò. qawmun lahum. afáàlùkùn dákun Ọlọ́run jẹ́ kí a rí i pẹ́. inda rabbil bàbá amárìndọ̀tí. manzilatun. bàbá àgbà àrídùnnú. qawmun lahum. inda rabbil arshi manzilatun.
Maulana Gawthu Shabab. قوم لهم عند رب العرش منزلة Mo fi kíkí baba Gawthu Shabab. وحرمة وبشارة وإكرام Mo fi baba Gawthu kí Sheikh Foreign. قوم لهم Ọlọ́run níjó bàjẹ́. عند رب العرش منزلة Baba Kéwùgbèmí. Baba Bájà. Alhaji wa wíyá àgbà. وحرمة Ọlọ́run níjó bàjẹ́. وبشارة Baba Lákànbí. Mr. Wisdom. وإكرام Ẹni dẹ́ni àná. Ajísafẹ́. قوم لهم Haji Idris. Ọlọ́run ní padà. عند رب العرش منزلة Àfáwà yín. Àfáàgbà. Ọlọ́run ní fi ilẹ̀. وحرمة Mo kí bàbá mi àgbà níṣẹ́rẹ́. وبشارة وإكرام A kú ewu ọmọ. Àjọ wa ń bẹ Sunday náà ni. وحرمة وبشارة وإكرام Mo kí bàbá lọ́mu Sheikh Abdul Wahid. ألا أيها الأحباب في كل بلدة Àfáwà Amiru Shabab. ألا أيها الأحباب Mo kí yín púpọ̀. A في kú كل oríire òní. بلدة Abalùkùmánù. سلام عليكم يا صدور المآفل Sheikh Al-Jamali lónìí ẹ̀yin lọ́lọ́run fi òní ibùn àti sẹ́yìn dátà wà kálítù. Ọ̀rọ̀ mi fún yín ọ̀rọ̀ ṣẹ́jú méjì náà ni. إن شاء الله Mo sì fẹ́ kẹ́ ẹ dìímú dáadáa Sheikh Al-Basiti ẹ dákun. Àwọn Yorùbá máa ń sọ yí pé àti fẹ́yàwó ọjà àti fẹ́yàwó ṣòro. Wọ́n wá ní owó ọbẹ̀ ló ṣòro. Àwọn kan tún ní owó ọbẹ̀ kọ́ ló ṣòro. Bàbá Akíndúnú wọ́n ní owó ọbẹ̀ ló ṣòro. Wọ́n ní àti owó ọbẹ̀ àti owó ọbẹ̀ méjèèjì òṣòro tó kinní kan. Al-Jamali kinní kan ló ṣòro jù nínú ìgbéyàwó tó jẹ́ pé tá a bá ti lè try láti ṣọ́ nǹkan náà, tá a bá ti lè try láti mú nǹkan náà dání, tá a bá ti lè try láti di nǹkan náà mẹ́rù, márèèjì gbogbo ẹni tó ń ṣègbéyàwó ni ó succeed ní ó gúnlẹ̀ síbi dáadáa. Ìmọ̀ ń bà wá nú jẹ́ ká gbọ́ pé yẹn ṣe ìyàwó ní March tí ó bá fi di May tí wọ́n sọ pé ìyàwó àtọkọ ò sí pọ̀ mọ́. Ọlọ́run jẹ́ kí ìwé òṣèlú láàrin yín. آمين يا الله Al-Jamali kí ni nǹkan náà tó ṣòro? Sùúrù ló ṣòro. Àwọn obìnrin wọ́n ní ìwà tí wọ́n lè fi yọ ayé lẹ́mìí oníkéwú, wọ́n ní ìwà tí wọ́n lè fi yọ ayé lẹ́mìí wòlíì Ọlọ́run tí ó mọ hùwà bíi wèrè nísìn. Tí wọ́n sọ pé ṣe bẹ́ẹ̀ láàfáà yìí ni, ṣe bẹ́ẹ̀ ní wòlíì Ọlọ́run ni. Ọkùnrin gbọ́dọ̀ palẹ̀ mọ́ sùúrù fún èyí tó ti ń níbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. تصبر وما Mubas. يصبر Haji Idris ọkùnrin gbọ́dọ̀ palẹ̀ mọ́ sùúrù méyìí tó ti ń ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Al-Jamali látòní lọ tí sùúrù yín bá jẹ́ 10% tẹ́lẹ̀ 90% gbọ́dọ̀ kún kó pé 100 kí àwọ̀ yìí lè gúnlẹ̀ síbi re. Má jáná sí mọ́. Kánú àwọn olórin ayé tí wọ́n ń pè ní Saheed Òṣùpá kì í ṣe olórin ọ̀jọ̀gbọ́n, kì í ṣe olórin lásán, ọ̀jọ̀gbọ́n ni. Ọ̀jọ̀gbọ́n ni. Kò sí tó ń ṣẹlẹ̀ tí Saheed Òṣùpá ò tí ì fi kọrin. Ìwọ ló tí ì gbọ́ orin Òṣùpá débẹ̀. Wàlẹ́ Òṣùpá ti kọrin ọgbọ́n débi wípé bá mi ẹ fún. Tá a bá fi Kùránì ṣe wáàsí fún yàn, tá a bá fi àdìsí ànábì tẹ̀lé, tá a bá fi ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àfa tẹ̀lé, Òṣùpá ti kọrin débi pé Òṣùpá náà ní orin tá a lè fi báàkì ẹ̀ up. وإنما الشعر Dákun àfa níbi tí ọkùnrin ń ní làákà èdè, níbi tó sì jẹ́ òjíṣẹ́ Ọlọ́run dé tó kàn jẹ́ pé ó kàn ń fi orin yẹn pass message ni. Al-Jamali ìyàwó yín ní ṣùgbọ́n ẹ lè má mọ̀ tẹ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní mọ̀ látòní. Ajatawa Kalitu Al-Jamali náà ní ṣùgbọ́n ẹ lè má mọ̀ tẹ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní mọ̀. Gbogbo ọjọ́ tẹ bá ti wá ń rí ṣùgbọ́n ẹ ṣe sùúrù lórí ẹni. Tẹ bá sọ pé nítorí ṣùgbọ́n yẹn fẹ́ fọkọ yín lẹ̀, Al-Jamali tẹ bá nítorí ṣùgbọ́n wọn fẹ́ léyàwó yín. Gbogbo obìnrin tẹ̀ rò pé ó wà ń ta òun náà gidi kọ́ ni wọ́n. Ó jọ́ tí yẹn bá nídìí ìyàwó kó tó mọ̀ pé obìnrin ló pọ̀ láyé ìyàwó wọn nù wọn.
Òṣùpá wa ní sọ fún yín pé ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ràn ṣùgbọ́n mọ́. Kí n tó máa lọ Gawsu Shabab. Dama Allahu hayatahu. Ọlọ́run ní jẹ́ Fọlápìtàn. Àmín Ọlá ya Nẹ́bí. Allahu àmín. Ó bá mi gba pásù 50,000 kan wá lọ́dọ̀ Gawsu Shabab. Péré. Ní Fọlápìtàn pẹ̀lú ògùn Ọlọ́run. Àmín ya Allahu. Gba 50,000 wá lọ́wọ́ Gawsu. Tó bá jù bẹ́ẹ̀ lọ dédé. Àmọ́ kò jọ̀rọ̀ mọ́tò bẹ́ẹ̀. Insha Allah. Wá bá mi yà lọ́dọ̀ Àrídùnnú. Yà lọ́dọ̀ Sheikh Àrídùnnú. Kẹ́rí bàbá. Ok. Ọlọ́run níjó bàjẹ́. Àmín ya Allah. Ajídìrí sùn lọ. A máa gba odò ẹ̀ tí a bá gúnlẹ̀. Insha Allah. Ilé la wà lóṣogbo. Àjàmọ́lí Òṣùpá ní sọ pé ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ràn ṣùgbọ́n mọ́. Àjàmọ́lí èmi gan ni ó fẹ́ mi fẹ́ ṣùgbọ́n mi. Wà ní bó fẹ́ mi nìkan níbo ni ó fi ṣùgbọ́n mi sí. Kò fẹ́ lómìíràn ò lè tún ojú tèmi gan lọ. Àjàmọ́lí wà ní bóbìnrin bá kọ̀kọ̀ sílẹ̀ o. Tó bá kọ̀kọ̀ sílẹ̀ á ní mo gbà sinmi. Mo dòmìnira dodo máṣu má tọ̀ o. Mo ti bọ́ lọ́wọ́ dodo níbo lòun gbà lọ. Yóò sì tọmọ níbẹ̀ kí mo fẹ́ fọkùnrin ṣe gan. Ó wá ní ọkùnrin náà bọ́kùnrin bá kọ aya sílẹ̀ o. Kí ni ó jẹ́ ó kọ́kọ́ sílẹ̀ ìyàwó àìní sùúrù. Kí ni ó jẹ́ kọ́kùnrin náà ó kọ ìyàwó rẹ̀ sílẹ̀ àìní sùúrù. Ó wá ní bọ́kùnrin bá kọ aya sílẹ̀ o. Bó bá kọ aya sílẹ̀ á ní mo kọ̀ ṣòro. Mo kọ̀ ṣòro tó fẹ́ fún mi lọ́rùn pa. Ìṣòro ayé mi tó fẹ́ ga jẹ̀mí mi lọ. Yóò sì tọmọ níbẹ̀ kí mo fẹ́. Wá ní sọ fún ọ pé òjé lóbìnrin jẹ́ fálágbẹ̀dẹ. Àgbẹ̀dẹ ọkùnrin tó bá gbọ́n. Àjàmọ́lí ṣòro àti fobìnrin mọ́ ààbò wọn ṣòro. Pẹ̀lú sùúrù tó jiná gan pẹ̀lú ẹ̀tàn. Ohun tó bá wù ẹ́ ló padà fi wọ́n. Ó wá ní kọ́kọ́rọ́ alátẹ̀. Tó ń ta tẹ́ni, owó alátẹ̀. Tó ń ta tẹ́ni, Àjàmọ́lí tẹ̀tẹ̀ ń pòpò. Abóde lọ́rùn ṣàlàyé oníkálukú. Gawsu Ló ti ní tiẹ̀ lára. Kọ́kọ́rọ́ alátẹ̀. Ẹ ṣeun tó ń ta tẹ́ni o. Owó alátẹ̀. Gawsu Tó ń ta tẹ́ni, tẹ̀tẹ̀ ń pòpò. Abóde lọ́rùn ṣàlàyé oníkálukú o. Ló ti ní tiẹ̀ lára. Babalọ́mù. Tó ń ta tẹ́ni o. Ẹ ṣeun. Owó alátẹ̀. Babalọ́mù. Tó ń ta tẹ́ni. Ẹkún náwó. Tẹ̀tẹ̀ ń pòpò. Abóde lọ́rùn. Ṣàlàyé oníkálukú o. Ló ti ní tiẹ̀ lára. Àjàmọ́lí ẹ dákun Àjàmọ́lí. Tẹ̀tẹ̀ gbogbo abóde lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní tiẹ̀ lára. Àjàmọ́lí èyí ti fi wájú máìkì ilẹ̀ tẹ́ bá délé lálẹ́ yìí. Àjàmọ́lí tẹ́ mo bọ̀. Àjàmọ́sẹ́jọ́ Àjàmọ́lí tẹ́ bá délé lálẹ́ yìí kò sọ pé ó tọkùnrin o. Jàmálì óyè. Jàmálì tẹ́ bá délé lálẹ́ kò sọ pé ó tọkùnrin o. Jàmálì óyè. Kò sọ pé ó tọkùnrin táyà bá jí ẹ pẹpẹ. Táyà bá jí ẹ lọ́gànjọ́ pé kó wá ṣeré ọmọ. Kò sóhun mọ́ iṣẹ́ bẹ̀rẹ̀ ó tún di tilẹ̀ bá mọ́. Lẹ́yìn oṣù bíi díẹ̀ sí ọmọ ti wáyé. lẹ́yìn oṣù bíi díẹ̀ sí ọmọ ti wáyé. Lẹ́yìn oṣù bíi díẹ̀ sí ọmọ ti wáyé. Alájà wí àgbà. Ìyá tó bí àfàwà Jàmálì ibi tó bá wà kó máa bọ̀. Àwọn ni wọ́n kọ́ jó tí àfàwà àwí àgbà. Ọmọ Àlájì àgbà bá ti ń kọrin. Àti ìyá ìyàwó káwọn méjì máa bọ̀. Àwọn ni wọ́n kọ́ jó táwọn kọ́ yẹ wọn sí báyìí. Ó yá àwí àgbà on stage. Hello, ladies and gentlemen.